ìdáhùn sí ìbéèrè àti ranmun gangan. Ọ̀pọ̀lọpọ̀ ló ti pè, wọ́n ti sọ, wọ́n ti ṣe gbogbo ẹ̀, àmọ́ ìdáhùn náà ni pé àti ranmun gangan kò sẹ́yìn tánrán. Ṣé ẹ rí tánrán tá à ń sọ yìí? Ṣé ẹ mọ̀ pé kinní kan wà níbi tí wọ́n fi di orí awọ ìlù mú níbi orí ẹ̀, bí okùn tí wọ́n ti bọnú awọ yẹn tó ń fa awọ yẹn tí awọ yẹn fi dúró. Ṣé ẹ pé tí wọ́n bá dáwọ́ bo ojú ọpọ́n tí wọ́n fi ṣe ìlù gángan kan tó wáá fi ọṣẹ sí ara ẹ̀, okùn tí wọ́n fi ń dì í bí ìgbà tí ẹ bá fi okùn àti òwú àti abẹ́rẹ́ tí wọ́n fi rán aṣọ tí wọ́n ti bọ̀ tí wọ́n mú jáde ìyẹn ni tánrán, kì í ṣe èékánná. Èékánná ò ní nǹkan kan ṣe nínú ìlù lílù. Béèyàn bá ní ìka, kéèyàn ṣáà ti níka ni tó lè fi di kọ̀ǹgọ́ mú, ó lè kánná, kò lè kánná, ìlú ọ̀fọ̀n. Ṣùgbọ́n okùn tó fún awọ pọ̀ mọ́ ara igbá ìlù tó fún pọ̀ àti èyí tí èèyàn máa ń fún mọ́ ẹ̀gbẹ́ ọ̀sán, ẹ rí i pé ọ̀sán lè yẹn fi tẹ́ ẹ̀ bá ti fún yóò fọ ohun téèyàn fẹ́ kó fọ̀ jáde. Ṣùgbọ́n tí ò bá sí èyí tá à ń pè ní tánrán yẹn tí wọ́n ti bọnú ara wọn tó fi ń wọ orí, tó fi wà nínú igbá tí wọ́n fi awọ dé kó tó dìlù, ẹ rí wípé kò sí awọ yẹn kàn máa dún gbọ̀ngbọ̀ngbọ̀n ni. Kò sí bẹ́ẹ̀ ṣe lè fún kó ẹ̀ tí ẹ̀ ní lè fún ọ̀sán, torí pé kò sí ń tọ́sán fẹ́ dì mú. Okùn tó wọnú àwọn ìlù yẹn níbi orí tí wọ́n fi fún pọ̀ tó dàbí olóńdè báyìí, okùn yẹn ni wọ́n ń pè ní tánrán. Tánrán ló fa awọ pọ̀ mọ́ igi tí wọ́n fi awọ bò tó wá fi ń jẹ́ kí ìlù tá a bá fún ọ̀sán kó fi sọ̀rọ̀, tó fi ń ránmú, tó fi ń sọ̀rọ̀, tó fi ń lù. Bí bẹ́ẹ̀ kọ́, awọ nìkan àti okùn lásán kákàn dé bí ẹni kàn dé nǹkan láì jẹ́ pé a ti bọnú orí awọ àti ibi igi yẹn tó ń wọlé tó ń jáde, kò ní lè fọhùn o. Àti ranmun gangan kò sẹ́yìn tánrán. Okùn tí wọ́n fi de orí awọ ìlù mọ́ igbá ìlù ni wọ́n ń pè ní tánrán. Ẹ lọ wádìí ẹ̀ dáadáa. Ẹ ṣé.